gbogbo ẹ̀yin ayé ẹ wò ó, ìyá tó bí Ṣáńkó leléyìí. Ìyá yìí ti jáde sọ̀rọ̀ nípa ikú tó ṣẹlẹ̀ sí tó pa ọmọ rẹ̀ Ṣáńkó tí gbogbo yín mọ̀ tó máa ń ṣe kọ́mẹ́dì. Ẹ wò ó, ìyá tó bí leléyìí, gbogbo àwọn fámìlì ẹ̀, àwọn ẹ̀gbọ́n àwọn fámìlì àwọn bàbá ẹ̀, gbogbo wọn ló jáde sọ̀rọ̀. Ẹ wo ọ̀rọ̀ tí ìyá Ṣáńkó sọ pẹ̀lú àwọn fámìlì ẹ̀ náà. Ẹ gbọ́ nǹkan tí ìyá yìí sọ. Bí à ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí lójú ìwòran yẹn ni màmá tó bí Ṣáńkó comedy, ìyẹn Rájí. Ẹ má jábọ̀ wípé ìjẹta ni ó pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn ìgbà tí ó ní accident lójú òpópónà Ọ̀yọ́ sí ìlú Ìbàdàn. Ilé wọn ní ìlú Òṣogbo ní BBC News Yorùbá wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Màmá tó bí gangan ni à ń wò lójú ìwòran yẹn yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ṣàlàyé irú ẹni tí ó jẹ́ àti bí ìpapòdà rẹ̀ bó ṣe dùn wọ́n sí. Ẹ káàárọ̀ ọmọ mi. Ẹ káàárọ̀. Ẹ bá wa dárúkọ yín ní kíkún àti ìbáṣepọ̀ tẹ́ ní pẹ̀lú Ṣáńkó comedy. Ìmọ̀ mi Ṣáńkó comedy o. Dúpẹ́ orí rẹ̀ o. Bí mo ṣe rí rẹ̀ o. Wọ́n sànú mi Ṣáńkó jọmọ kan jọmọ alálùbáríkà o. Ó jẹ́ bá ní jẹ fún mi o. Ṣáńkó jọmọ olórí rẹ̀ jẹ́ alálùbáríkà ọmọ òwòjọ́ onírànlọ́wọ́ sí mi o. Ó pè mí láàárọ̀ jẹta. Ìmọ̀ mi fọkàn yín balẹ̀ ó máa pè ní tó bá dalẹ̀ bẹ̀bẹ̀ lọ́wọ́ mi máa ṣe fún yín. Àbí mo sì gbọ́ ìbànújẹ́ ló jẹ́ fún mi gbogbo ọmọ Nàìjíríà o. Ìṣẹ́ni kankan fọ́ lọ Ṣáńkó lọ́lọ́run tètè gbé lọ́wọ́ sókè ó fi gbọ́n àwọn àbúrò rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ lọ́wọ́. Ní sì ń sojú ṣe Ọlọ́run bá ti pé ìgbà tí owó báyìí ni ó sẹ́ǹdẹ̀ sí àwọn ọmọ Nàìjíríà. Ràn mí lọ́wọ́ o. Ràn mí lọ́wọ́ gbogbo promise tó ṣe fún mi. Kò sí nǹkan tó rí sí báyìí o. Ó ní kí mọ́tajà tí mò ń tà mọ́ owó wọnú owó fún mi. Ìtí mo rí rè o. Ìtí mo rí rè náà tọ́sọ mi sí o. Ó ń ṣàánú mi gbogbo ọmọ Nàìjíríà ìsìn àgbọ̀ fún mi o. Wá ìjọ fún mi ọmọ Nàìjíríà ẹ̀yin ló ní kojú sunkún ọmọ o. Ẹni mo sì àríwá fún ọ o. Ọmọ ológun yóò ní wọ mí o. Ìbànújẹ́ ńlá lélẹ̀ jẹ́ fún mi o. Bẹ́ẹ̀ gbé fún mi rí ọbẹ̀ Olódùmarè. Ọlọ́run ṣàánú mi kí n ráàánú gbà káwọn ẹ̀gbọ́n rẹ̀ náà jólógo. Àwọn àbúrò rẹ̀ náà wà ń bẹ̀ o. Kọ́lọ́run síjú àánú rẹ̀ wà, Kọ́lọ́run já bá àánú pàdé o. Gbogbo ọmọ Nàìjíríà ràn wá lọ́wọ́ o. Ibi tí Ṣáńkó lè dé Ọlọ́run jẹ́ káwọn àbúrò rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ó débẹ̀ tí wọ́n jù bẹ́ẹ̀ lọ o. Àwọn ẹni tí mo gbẹ́kẹ̀lé tí mo gbójúlé o. Kò sẹ́lòmí àfọlọ́run, kò sí ìrànlọ́wọ́ kankan o. Ṣáńkó iná ní ṣèrànlọ́wọ́ fún wa o. Ní ká fọkàn balẹ̀, ọmọ ẹ fọkàn balẹ̀. Gbogbo ibi tẹ́ẹ̀dì ẹ̀yẹ fọkàn yín balẹ̀. Ń ṣe gbogbo nǹkan tẹ́ fẹ́ fún yín. A tó sọ̀rọ̀ níjẹta. Ìmọ̀ gbogbo ọmọ mi ó ṣe ṣeré. A sọ̀rọ̀ níjẹta tí mo rí gbogbo ọmọ Nàìjíríà. Sọ̀rọ̀ jẹ̀dẹ̀ síjú àánú wò mí ẹ ṣàánú mi o. Gbogbo ibi tí ó dé káwọn ẹ̀gbọ́n rẹ̀ àwọn àbúrò rẹ̀ débẹ̀ kí wọ́n jù bẹ́ẹ̀ lọ o. Ìrànlọ́wọ́ ní ẹsẹ̀ fún mi gbogbo ọmọ Nàìjíríà o. Ìjọba àjọjọ kò fún mi. Ẹ pẹ̀lẹ́ kú ara fẹ́ra kù. Yorùbá ní ààyè kan ọmọ fọlọ́mọ. Ẹ̀gbọ́n mélòó ni ó wà níwájú Ṣáńkó, àbúrò mélòó ló wà lẹ́yìn ẹ̀? A fẹ́ kí ẹ ṣàlàyé fún wọn iye àwọn ọmọ tẹ́ bí. Ẹ̀gbọ́n mélòó ló bá níwájú, àbúrò mélòó ló wà lẹ́yìn? Ẹ̀gbọ́n mẹ́rin ló bá níwájú. Olóṣì ka àwọn ọmọ tí mo bí. Àbúrò kan sì wà lẹ́yìn rẹ̀. Obìnrin kan ṣoṣo ló wà nínú wọn. Obìnrin ni lónìí kò mọ níjọ́ Monday o. Ó lóun sẹ́ǹdì owó sí mi. Níjọ́ Monday gangan olóbìnrin yìí bí Monday tó lọ. Ó péjọ mẹ́jọ Ṣáńkó pé mi pé mọ́ mi. Gbogbo tẹ́ bá lè lọ gbà wọ́n ẹjọ́ bá di lálẹ́. Ìṣàkántì owó fún yín. Olórí ọ̀gá táwọn ń lọ òun nílé wà mọ́ mi. Gbogbo nǹkan tẹ́ bá lọ gbà wọ́n tó bá di lálẹ́ máa ń sẹ́ǹdì owó. Títí mo rí mọ́ ní o. Títí mo rí mọ́ ní o. Àti dáná tá a ti ṣe gbogbo ẹ̀tọ́ káwọn lọ ní o. Ní wọ́n pè mí pé wọ́n jòrí mi burú. Ṣẹ̀dá mi o.
ìrí ìgbẹ́kẹ̀ tí mo rí mọ́ rèé nígbà bá mi sọ láàárọ̀ jẹta nù wọ́n ti délé epo kò sọ fún mi pé àwọn ń lọ bì kan ó kàn ní wọ́n mi mo ti pè é lálẹ́ àná ẹ̀ pín sẹ́ẹ̀dì bọ́yẹ̀ ti sùn ní tó bá di lọ́la tó bá di dálẹ́ màá sàkáǹtì gbogbo nǹkan tẹ́ bá lè rí gbà àwọn lọ gbà àwọn eré mo ń lọ bì kan tó bá ti dálẹ́ bá yín sẹ́ǹdì owó àti dáná tán àti ṣe gbogbo nǹkan tán o ẹgbẹ́ yìí lé mi lọ́wọ́ sọpọ́mọ̀ mi kú o àná ni mo tó gbọ́ o wọ́n tó lẹ́gbọ̀n rẹ̀ náà wà lọ́sibítà ọlọ́sàánú mi gbogbo ọmọ nàìjíríà síjú àdúgbò mi o jíṣẹ́ jìyà olórí fọlọ́n gbọ́ mi lọ́wọ́ sókè ajíṣẹ́ jìyà àtọ́mi àtànímọ̀ ń tà ọlọ́run ló gbé lọ́wọ́ sókè àtàbújá láti kó wálé tó kó wálé tán bá ti kó wálé lọ́lọ́run sì ń ṣe kọ́mẹ́dì díẹ̀díẹ̀ ṣe kọ́mẹ́dì díẹ̀díẹ̀ kọ́lọ́run tó wá sọ wípé gbogbo aráàlú mọ̀ báyìí o gbogbo aráàlú mọ̀ tẹ́lẹ̀ mọ́ mi wá lágbèrè báyìí o ìyá jẹ́ mi o gbogbo ìṣàánú mi o títí mo rí wọn rèé o ọ̀rọ̀ tó mọ̀ mi bá mi sọ ń jẹ ìtanu láàárọ̀ jẹ ìta bí mo ṣe gbọ́ tí ẹni sáfù lásìdẹ́ǹtì mo ní lọ bó ní sí ń bọ̀ ó pè mí tán láìpẹ́ yìí àmọ́ mi lọ gba yín ogun tẹ́bà gbá àwìn tó bá di lálẹ́ àsọ̀rọ̀ ìgbà yín sẹ́ǹdì owó ìbànújẹ́ rẹ̀ pọ̀ gbọ́ ìbànújẹ́ ọgbọ́ pọ̀ nàìjíríà ọmọ gbà o òun ló kọ́kọ́ gbé lọ́wọ́ sókè nínú gbogbo àwọn yòókù olóńdó ó ní wọ́n wọrí mọ́mí ẹ̀fọ́kànbalẹ̀ tí wọ́n ti yanjú ogun tí mò ń yanjú tán ìrà lẹ́yìn kọ́lé fún mọ́mí ẹ̀fọ́ ibi ẹ̀wà tó bá ti yá yìí tí mo rí mọ́ rè ó ti ní wọ́n máa bá ń wọ́nà ṣọ́ọ̀bù má ti rí ṣọ́ọ̀bù wọ́n wá rajà fún mi kí n máa tajà kí n máa tata mọ́ ó ní mọ́mí àtàtẹ̀ ń ta yín tì mí lójú mo ní ṣàfọkànbalẹ̀ tí ń dàdí ẹjọ́ lóhùn jẹ́ ọ̀dà tán tí ọ̀dà tán ni mo rí yìí o ìdí mi dáadáa ni mo rí yìí o ní fọkànbalẹ̀ o ìdí mi dáadáa ni mo rí yìí Elédùmarè ṣe yìí fún mi tán ó ṣe yìí fún mi tán o ìdí mo rí rèé ìdí mo rí ògbó Elédùmarè ọmọ Nàìjíríà bí tí mo bára mi rèé o bí tí mo bára mi rèé ní ìjẹta o mo sọ fún mi pọ́ mọ̀ mi kí wọ́n ní ń tọ́jú rẹ̀ ni ìlú ti wá gbé mi lánàá bàmíjẹ́ lélẹ́yìí ọmọ Nàìjíríà mo ní fojú sunkún ọmọ ẹni kan bànújẹ́ o ìbànújẹ́ lélẹ́yìí o ẹni ayọ̀ kú o. ẹ pẹ̀lẹ́ mà. Mo bá mi o ọjọ́ wo Low battery, please charge. Àrọ̀. ẹ káàbọ̀ sà. Ẹ jẹ́ kí àwọn ọmọ yìí àti ìbáṣepọ̀. Orúkọ mi ni Adéọlá Moshood. Ẹgbẹ́ Sanku ni mo jẹ́. Mo ní second born Moxie mi. Ó jẹ́ ẹni tó wà important sí mi. Mo fẹ́ràn gan. Kódà alálùkà kọ́mẹ́dì tí ń ṣe yẹn. Èmi dínkù fún àjọ sí tẹ́lẹ̀ ni. Bàbá tí mi ti níṣẹ́ wọ́n tí mi ṣe lórí kí n withdraw fún pé anywhere you want to reach, I will try my best. I will help you. Torí ẹ̀nà ìdí ráàyè kí n gbélé. Tí mo sì ń gbà pé káàbùrù mi kò ṣe jẹ́yàn. Ó jẹ́yàn kó bẹ́gbẹ́ pé ayé mọ̀. Láyé mọ̀ àbúrò mi sí. Suddenly na pé níjọ́ Monday pé àbúrò mi wà láàzẹ́ǹtì. Wọ́n ní láàzẹ́ǹtì àzáwò. Wọ́n ní ń bọ̀ láti Èkó. Àmọ́ ní òpè mi kò sọ nǹkan fún mi. Sanku sọ nǹkan fún mi pé òun lọ travel. Àwọn ọ̀rẹ́ sàpè mo pe àbúrò mi pé àfà bó lọ́wọ́ nọ́mbà rẹ̀ lọ. Wọ́n á fi wọ́n fi pé ṣẹ́ẹ̀dì pé ọmọ yẹn dára náà wọ́n ti pè. Mo yà wọ́n lọ láàzẹ́ǹtì. Wọ́n ní àwọn ògbọ́n kankan. Ilé tí mo ṣe lọ bá wọn ní ilé nù pé mi fẹ́ sáré lọ ibi tán ló wà o. Àjọ lọ pẹ̀lú àbúrò mi ilé. Àjọ lọ bẹ̀. A sì dé débẹ̀. Ẹ̀gbọ́n rẹ̀ mo rí èyí Rich
Abdulrakib ni mo rí wọn ní àbúrò rẹ̀ ńkọ́ ó ní mo jọ gbé àwọn débi gbọ̀ láti rọ́ọ̀ṣọ̀ kún láàrin wọn bá àwọn dókítà yẹn pé níbo ni àbúrò mi wà since now wọn fi sí mi ò fojú kan àbúrò mi ó kà sọ fún mi pé ó wà fáwọn sọ dín lóò kàn di bí ọ̀rọ̀ lẹ́yìn náà ni àbúrò mi ti kú ká máa gbé bọ̀ ọ́lẹ́ ìjà tó dùn mí lọ́kàn ó bá mi lọ́kàn jẹ́ torí pé ó nìkan Ọlọ́run ti gbé ọlọ́run sókè nínú mọ̀lẹ́bí wa onírẹ̀pù mọ́ mi anything tí mo yìnbá need a máa ṣe fún ẹjẹ́ mi náà ní nípa ní lágbára mo ṣe fún mọ́mi lẹ̀ mo ṣe fún bọ́ tiẹ̀ ló wọ́pọ̀ jù torí pé ò ní Ọlọ́run ti gbé sókè láàrin gbogbo wa. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọmọ Sanko tó bẹ̀ tó bẹ̀ gẹ̀ ẹ̀yin ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀ dáadáa irú èèyàn wo gan ni ó jẹ́ fẹ́ kí ẹ sọ nípa ẹ ṣe láti kékeré irú èèyàn wo ló jẹ́ torí kì í ṣe pé. kò sọ mí wàhálà kò sọ mí jẹ̀gbọ́n láti mo lọ kọ́ṣẹ́ píńtà rí kò lọ kọ́ṣẹ́ tó kọ́ lọ́wọ́ ṣẹ́ píńtà but ojú rẹ̀ ó ní something nice ja kò rí náà dáadáa àwọn nítorí pé iṣẹ́ táwọn ṣe yìí iṣẹ́ ojú ni ó gbọ́dọ̀ mọ́ nílẹ̀ dáadáa tó bá fẹ́ máa bá wọn ṣiṣẹ́ àdẹ̀ní wọ́n lè sọ fún mo dẹ̀ mọ́ kò sí wàhálà pé etí ń ṣe ẹjọ́ máa ṣe lọ kó máa keep trying Ọlọ́run mọ́ gbẹ̀dà sókè Ọlọ́run mọ́ gbẹ̀dà débi gíga Ọlọ́run sànù akúfàdúrà fún mi Ọlọ́run bá fẹ́ máa lọ́wọ́ ìjọba tó tí ì ṣe ìgbéraga sí anybody ìjọba tó wà kù ìjẹ́ntù wàláì tí bá kọjá lọ kan ládùúgbò ẹ̀ lè mọ̀ pé Sanko ní kọjá lọ àyàfi ẹni tó bá dà mọ̀ pé this is Sanko comedy ẹ tó lè mọ̀ pé Sanko ní kọjá lọ. Nígbà kan bá wà tó fẹ́ ọmọ arántí Sanko fún ní nǹkan ọmọ jẹ́. púpọ̀. Mo mọ̀ Sanko fún pọ̀ lórí ẹnjẹ́ mẹ́ta máa ṣe jọ sọ̀rọ̀ fún mi tí mo lò fún yẹ mi ò láìkẹ́ fún yẹ bàjẹ́ wọ́n á pè wárí àpamọ́ orí pé ó lọ bì kan táwa ti ibi táwọn lọ dé káwọn kan yọjú yíyú ti mọ́mìnà lẹ́nu sí wàhálà ó ṣe wá pè mí fẹ́nìkan sí àbúrò mi ló bá mi ló jẹ́ torí ó dùn mí gan ẹ tí mo mọ̀ bó ṣe débi tó wà bá wa ṣe wá gbọ́ pé ó jẹ́ tó bá mi ló jẹ́ gan torí mo sáré ọ̀tún pé kàkà tí màá fi lọ síwájú àbúrò mi lọ èmi níṣẹ́ ọwọ́ ó sì rí kò fi bẹ́ẹ̀ rínà much tó bá forward níbẹ̀ tí mo help ẹ̀ mo máa tún help kárí àwọn tó bá dókè síbi kó fi gbé family wa lárugẹ ni kẹfì mọ̀ pé ok o àná ànímọ̀ adésà kan nínú mọ̀lẹ́bí wa. Fún gbogbo ojú tó ń wò wá lẹ́ẹ̀kan sí Kàmírù Sims Yorùbá ní pé abẹ́yìn kò sóní Sanko comedy ní àwà yìí. Wọ́n ní ètò ní Sanko comedy làwọn kọ́ bá sọ̀rọ̀ fún wa ní pé àyìn tó jẹ́ sọ̀rọ̀. A fẹ́ báyìí tí ó jẹ́ ọ̀rẹ́ tó sọ̀rọ̀ kó sọ gbogbo ẹni tí Sanko jẹ́ fún wa àti ìbáṣepọ̀ tí ó wà láàrin wọn. Kó ara fẹ́ra kù. Bá a dárúkọ yín fáwọn ènìyàn. Orúkọ mi ni Salam Joshua. Ìgbà mímọ̀ sí King of Frank. Ìbáṣepọ̀ olè ní pẹ̀lú Sanko tó jẹ́ olóògbé. Mo jẹ́ mo jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ní ọ̀rẹ́ mi ní. Ó dàbí ẹ̀jẹ̀ mi ní. Bí ẹ̀jẹ̀ ní Sanko jẹ́ sí mi. Àwọn èèyàn ló ti kú lójú tèmi Sanko kú. Tí máa rántí gbogbo tó ṣe. Ìjọ tí mo kọ́kọ́ tẹ́sítì ẹ̀ ó ní wá bóun ìbánidẹ́ fún dákọ́jọ́ mọ́ra nìyẹn. Ìgbà yẹn mo ti fẹ́ stop tí mo ṣe the comedy stuff tí mo ṣe. Mo wá máa ń post ìgbà yẹn kò lọ dáadáa mọ́. Mo wá tẹ́sítì gbogbo àwọn tó jẹ́ content creator yòókù. Kò sẹ́ni tó reply mi. Ìgbà yẹn ni mo tẹ́sítì Sanko sí. Ẹ̀sẹ̀kẹsẹ̀ náà ló ti reply. Ó ní wá bóun ní Ìbàdàn. Gbàgbé Ìbàdàn. Nítorí àánú máa bí kí n pàdé rẹ̀ bí àwọn content creator yòókù ṣe máa ń ṣe tó ṣe máa ń gapá. Mo débẹ̀
àjọ ṣeré àjọ ṣàwàdà mọ́ gbà akẹ́kọ̀ọ́ tí mo kọ́ fi mọ́ ni pé ó máa ń rẹ́rìn so gbogbo kí ni àjọ use mọ́ra wa for the first time tí mo mọ Sanko ẹ̀ máa rò bóyá ní àtọwọ́ ìyá mi à lè ṣeré tó bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà yẹn àjọ wà fọ́tò gbà tó pẹ́ gan-an ọ̀tọ̀ ní tó ń ṣe tẹ́lẹ̀ ó tún switch sí ìtẹ̀mí ṣe láti ẹ̀bù mi kò tó oṣù mélòó kan ìgbé tó yẹ pé àkáǹtì mi jù tẹ̀ lọ gbogbo ẹ̀rọ kan mi ní pé ẹni tí ó ẹ̀pù yẹn tí ìyẹn wá ń grow díẹ̀díẹ̀ like àkáǹtì mo sọ ojú tẹ̀ lọ gbogbo ó yẹ kó wà lọ́kàn Sanko mo wá ti rí kọ́mẹ́ǹtì yẹn táyà ti ń sọ níta pé king of raki lo kíní kan nǹkan ra ó ti lo Sanko ó ti ju Sanko lọ mo bá sílẹ̀ ló wà lọ́kàn Sanko níjọ́ tí mo á fi ẹnu àmì náà sọ pé ẹ̀gbọ́n ẹ̀ nìkan ni níjọ́ tó ti máa ti wọ tí 100k bá ti kún followers ni màá lọ fi bá Sanko ìrìn àdùn àtòjọ jẹun àjọ wà níjọ́ tí tèmi àjọ Sanko lọ́kàn fẹ́ kí n má wọlé sẹ́ ibi tá à ń lọ sí jù báyìí lọ ó ní ìwé tí mọ̀ kankan ó ní fíìmù yìí kankan kọ́ ni kókó ṣùgbọ́n káwọn tó dáwọn tó ní wọn kan ẹ jèrè wa ní kókó lórí àwọn òṣìṣẹ́ ṣiṣẹ́ fara wa lórí ẹgbẹ́ tí ara wa nìkan àwọn ọmọdé múra sí nígbó ní 1,000 naira owó tàbí náà fún ara ta kò níye àgbà ní màtẹ́rì nìkan wọn á pè Sanko tó máa gbàṣẹ́ Sanko gbàṣẹ́ àjọwà Sanko gbàṣẹ́ fún mi gbàṣẹ́ fún Sanko wọn lè pe Sanko gbà mí lọ báyìí ó ti sẹ́ẹ̀dì yìí kan pa ìgbà mi lọ́gbẹ́ máa lówó lọ́wọ́ tábà lọ báyìí Sanko ló ná owó àjẹ́ máa ń pọ̀ gan lórí gbàdé mi wà lọ́dọ̀ Sanko yẹn kan mo bá ìyẹn Richie tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tó ń kọrin Richie bí mi máa ra ó mú ẹ̀gbọ́n rẹ̀ tó kọrin náà máa tọ́ pé ó máa ń gbé wọn káàkiri pé kájọ máa at least tábà rí Sanko Richie mọ̀ Sanko wọ́n mọ̀ pé Richie ń kọrin ẹgẹ́ orin ẹ̀dẹ́ make sense ǹjẹ́ orin tó kọ́kọ́ tí Richie kọ́kọ́ ni àwa táwọn láti ìdílé olówó ẹgbẹ́ owó tá a máa ṣe láyé yìí à ṣe fún ara wa àwọn tó jẹ́ àwọn mọ̀lẹ́bí wa nígbà láwọn ṣe fún àti àwọn tó bá jẹ́ àwọn ará ta ní àtó dé stage kan Sanko máa wọ̀nyàn náà mọ́ra ọ̀yàn púpọ̀ àti pọ̀ wọ́n ti pé inú ilé kan ò lè gbà wá mọ́ tá a bá jáde náà ní mọ́tò ìgbà míì táwọn ẹ̀ máa ń post congratulation tó wáyé pé àwọn tó ń bá wa nídìí kìíní àwọn tí ò tó wọn sábà wa èmi ò mọ ronú Sanko pé méjì máa rò méjì mo gbádùn pé èmi tá à ń lọ sí jìnnà ìmọ̀ pé èmi tá à ń lọ sí Sanko sọ pé ó jìnnà ó ní bí à ń lọ sí jìnnà ló sọ ká mọ̀ sáré ṣògùn kankan ṣe kankan tẹ́lẹ̀ so congratulation kò freak wa oní máa ń dì mí lọ́kàn mi pé kí n má wọrí àdébẹ̀ tẹ́lẹ̀ mi bára mọ́tò ìsìn ọmọ àgbẹ̀ akọ àdá mọ́tò nìkan pé káàtì ẹ̀fún máa ní tó fa tí mo Sanko fi ra mọ́tò ni pé torí apáṣepọ̀ kálímọ̀ travel tó bá ń travel tàbí àtàwọn pé ojú ọmọ ti wá so gbà yẹn á ti pọ̀ nulẹ̀ Sanko wá ní pé ètò ìṣẹ̀lẹ̀ pé bá ṣe pọ̀ nulẹ̀ ṣé ó sì wù mí kájọ àpọ̀ṣe àwọn yẹn ti sọ̀rọ̀ gan pé kájà àfọjọ́ kan jà rí torí ẹni fẹ́ pé nígbà tó bá wà nílé gan mo tún máa ti ọ̀rọ̀ Sanko lẹ́nu láti má ti sọ̀rọ̀ ó ti rẹ́rìn ọ̀rọ̀ báyìí ó ti rẹ́ tí wọ́n ṣe fẹ̀tẹ̀ fún Sanko èmi fún lọ́wọ́ báyìí ojú yẹn náà tí máa ń wò tànú mo wo eré rẹ̀ tànú ohun tó máa ń kàánú èmi tí mo tún máa ń kàánú rẹ̀ so àwa split ara wa èmi lọ pé kí n dá wà àtúrẹ́ àwọn tó wà lọ́dọ̀ dáadáa tẹ̀mí náà ti máa ń yàn mọ́ra wọn àti ń pọ̀ so àlejò mọ́ débi kan náà Sanko dó ní Èkó èmi dó ní Ọ̀yọ́ ìgbà mi ò dó ní Ọ̀ṣun èmi ò dó lọ́yọ̀ tábàjọ́ níṣẹ́ àmọ́ níṣẹ́ gbà gan mo tẹ́ púpọ̀ rẹ̀ pàkàndéyà iṣẹ́ báyìí lájọ wọn bọ́ máa ṣùtù tó ń ṣùtù lọ nínú máa ṣe tèmi náà lọ tábà ti níṣẹ́ tó pàápọ̀ bí à ń lọ sí film industry kan ó máa pè ní pé àfàjá pàdé mi gbà yìí ìdẹ̀ rí film industry kan tí ó pè wá àbí anybody tí ó pè wá tí a fi tá a gbawó lọ́wọ́ rẹ̀ rí àti ọba àwọn tó já àwọn búrání orílẹ̀ ibi tó fi láìkì wá ni pé kò sí bẹ́ẹ̀ ṣe wà pẹ̀lú wa ẹ máa rẹ́rìn ni kò sí náà ló kú ní wọ́n máa pa lẹ́rìn àdẹ̀rẹ̀ gbogbo yàkè bọ̀ tó bá lọ gbẹ́gbà mi gan àwọn máa Sanko àfàbáwọ̀ ni dúró tán àwọn tó bí tó tún lọ bí ó ti já lọ ètò wọn dùn mí dùn ni pé ìgbà tí mo wá pàdé sí táìmù tí mo fẹ́ ní kí mi àti Sanko jọ wà papọ̀ tẹ́ àti òun yà sí line YouTube ń ṣùtù iṣẹ́ YouTube kiri kò fi bẹ́ẹ̀ ṣe kọ́mẹ́dì kò fi bẹ́ẹ̀ post mọ́ so wọn kájọ wà papọ̀ wọn náà nípa àwọn náà ti ń ṣe ìjọba wa pàdé bí bó ṣe dì mọ́ mi gan àjọ ṣàwádà ó tún pè mí àwọn ìgbà àṣepọ̀ ọjọ́ kan ó tún pè mí tó ní àkíńgì àní ẹ̀dá lọ tó pọ̀ ó á tún rẹ́rìn ó ní tó wà wò sí ni pé káàtì ẹ̀gbálẹ̀ kan tó bá fẹ́ bá jẹ́ 3-bedroom flat bí a ṣe island àdébì kan tábà wọ àbátọ island ibi tá a máa lè mẹ́tẹ̀ kí gbogbo wa wà nílé kájọ máa ṣe kinní and then a máa shoot àwọn YouTube content pé ká máa push iṣẹ́ wa sí YouTube gbogbo tó sọ fún mi nìyẹn lọ́jọ́ ẹ̀mí lókè September àmọ́ bó ṣe máa lọ September wọn rẹ̀ ní
dáàdì máa fi sábàbí sọ pé wọ́n ní tó rà lọ́jà ṣẹ́wọ̀ kan ní àtàwọn apá púpọ̀ ẹ̀gbọ́n náà bá a sọ lọ́jọ́ yẹn apá àjọ wà wọ́n ní pé tó bá ti di ọ̀dí 27-28 náà bá parí ṣẹ́wọ̀n 31st àwọn fi sinmi tó bá ti di ọ̀dí 1 àwọn àyà àwọn kan YouTube kan tẹ̀lé pé èmi Sanko a máa jẹ́ bí ọmọ sí bàbá yẹn pé bàbá yẹn máa ṣe àwọn máa ṣe bàbá fún wa níjọ́ yẹn gan mo lo spec kó kámẹ́rà bí sẹ́sìkò kàn ká fídíò ìmọ̀ pé nǹkan wá ṣẹlẹ̀ gbogbo ọ̀rọ̀ tí máa ń gbọ́sọ̀ lọ́jọ́ yẹn ní bá mi sọ̀rọ̀ mò ń ka gbogbo ẹ̀ mo ti delete gbogbo kọ́ṣà gbà torí ọ̀tọ̀ ní tí mo ra spec fún àwọn padà bá pàdé wa tó máa ara jù wa mo ra spec gbogbo tí Sanko sọ lọ́jọ́ yẹn mo kàtà ẹ̀mí mo ti ra kí ni yẹn mo ní ok ní ẹ̀rọ kan mo ti ká fídíò yẹn bọ̀ mo ti delete ìmọ̀ pé Sanko ti fi àgbẹ̀rẹ̀lẹ̀ pé bóyá ìkankan ń ṣẹlẹ̀ àbí ń lọ bìkan mo Sanko fún gbogbo ojú tí wọ́n wà ní àkókò yìí kan ní BBC News Yorùbá ní ẹwà yìí ilé màmá olóògbé adẹ́rìnpòṣónú Sanko ní ẹwà yìí màmá ti bá wa sọ̀rọ̀ ìtọ́jú ẹ̀gbọ́n rẹ̀ ti bá wa sọ̀rọ̀ àti àwọn tí ó jẹ́ ọ̀rẹ́ náà wọ́n ti bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí kan ní BBC News Yorùbá ní ẹwà yìí ìlú Òṣogbo láti mú ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ wá sí ojú ìwòran yín. ìgbà tí mo bọ́ sọ̀nà lánàá ní alẹ́ àná mo ní táwọn èèyàn sọ lọ́nà pé bóyá oògùn owó bí kan ní ní Sanko ẹni tó ti wà ní tó ti ṣe pẹ́tẹ́sì tipẹ́tipẹ́ tó yẹ pé tó ṣe ra mọ́tò pé òkè fóun náà mọ́ fi ṣe transport lásán kò sáré o Sanko kọ́ ló wa mọ́tò o kì í ṣe ẹ̀gbọ́n rẹ̀ èèyàn rí jí ló mọ́ wa mọ́tò rẹ̀ mọ́ wà carefully kì í ṣe wà kíní kankan ló wà mọ́tò ọ̀tọ̀lẹ́ni tó wà mọ́tò for the first time lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi nìyẹn o. ọ̀gá ìgbésẹ̀ tí wọ́n mọ́tò yóò wà mọ́tò. rí jí ògbọ́n ọ̀gbẹ́ gbèsè àwọn ti kú o. ó gbọ́dọ̀ mọ́ bẹ lọ́sítà ó gbọ́dọ̀ mọ́ ó gbọ́dọ̀ mọ́ ìyàjọ́ mi ọ̀hún. lẹ́ẹ̀kan sí ìkànnì BBC News Yorùbá ní ẹwà yìí ìlú Òṣogbo la wà ní ilé màmá tó bí Adẹ́rìnpòṣónú Sanko comedy. wọ́n ní àdúrà ní wọ́n ṣe wọ́n sì gangan fún mi ọ̀pọ̀lọpọ̀ àwọn aláàfáà àwọn fún ní nǹkan ọṣẹ kúnnú lé nígbà ní ìtọ́wọ́ alẹ́ mo ní sàmáyé Sanko bò láti ṣe gbogbo àwọn tí wọ́n kó fún ẹ wọ́n ní wọ́n wọ̀ ní ẹsẹ̀ àwọn àdúrà wọ́n sì ṣe àwọn kó fún àdúrà ní àdúrà yín nígbà lórí wa àdúrà yín nígbà lórí wa àdúrà yín ó sì gbà délẹ̀ wọ́n ní tí bá tó ti padà wálé màá pè yín kẹ́ wá sí mi lọ́dọ̀ mi kẹ́rù oúnjẹ bọ̀ nígbà iṣẹ́ ìdúró kẹ́rù oúnjẹ bọ̀ kẹ́ wá sí mi lọ́dọ̀ mi kẹ́jẹ̀ sí mi náà kí n tó bá yín rajà tẹ́ mọ̀ ta ní tí mo rí rè ọ̀nà ọ̀gán ní ìsìnkẹ́ kò tí ì pòṣù kan tí ẹ lọ ọlọ́run bá o lákùúṣe èèyàn tó tẹ́ ṣe kéré kẹ́ má ti sọ má ti pè báyìí ó ní mọ́ bá ṣe fi léṣe fọkàn yín balẹ̀ mo mọ bí léṣe wà ẹ jèrè gbogbo ẹyẹ fọkàn balẹ̀ gbogbo wà lájẹ èèyàn tí mo ní ọlọ́run Sanko onígbìyànjú àtàlọ́wọ́ bá ń kiri ó náà wọ́n kiri ata ìmọ̀tọ̀ ya tó kéèké yọ tó ṣe wò nímọ̀ báyìí onímọ̀ ní kiri ata mọ́ ẹjẹ́ ń fèsì kọ́mẹ́dì yìí mọ́ ọlọ́run ràn lọ́wọ́ tẹ̀ tí bá ń tíra ètò bí bá ń kiri ata tó gba àmì ẹ̀ fi dó ọmọ pàjẹ́ òkiri mọ́ gbogbo àwọn tí wọ́n ra ta lọ́wọ́ rẹ̀ wọ́n àmọ́ bá mi sọ àrọ́mọ yìí mọ̀ mo ní ó ti sinmi kò kiri ata mọ́ ní ìlọ́mọ mi fi fèsì tó fèsì yìí kò sóògùn owó èmi náà gbọ́tà èèyàn sọ wọ́n lẹ́mọ mi tó tojú bọ̀ èmi fọmọ mi ní nǹkan kó lò yóò ní mo ní àdúrà ní mọ̀ ṣe àdúrà yín nígbà lórí wa àdúrà ní mọ̀ ṣe èmi fọmọ mi ní nǹkan tó yàgò ọ̀sẹ̀ yìí yóò ní mo fẹ́ sá gbé lẹ́nà lọ́wọ́ ọmọ mi ò tójú bọ̀ ní olóògùn kọ́ mọ́ bí kankan omi gbogbo kálukú ṣe sọ èmi náà ń gbọ́ wọn ń gbọ́ tí wọ́n sọ pé ọmọ mi tó tojú bọ̀ ọmọ mi ò tójú bọ̀ bí kankan o ẹ̀yin fọwọ́ mi ní nǹkan kó lò àfa rẹ̀ wà bí àfa tó ṣe gbòdìmọ̀ fún orí ẹni tó kọ́ ní kéwúrè ọmọ mi ò tójú bọ̀ bí kankan o láì lẹ́yìn ọlọ́run
Somebody. Families. Lẹ́ẹ̀kan sí fún gbogbo ojú tó ń wà ìkànnì BBC News Yorùbá ní ẹwà yìí ìlú Òṣogbo la wà ní ilé adẹ́rìn Kòsónú Samad tọ́pọ̀lọpọ̀ ìmọ̀ sí Sanku Comedy láti àárọ̀ láti bá màmá ẹgbẹ́ àti àwọn tí ó jẹ́ ọ̀rẹ́ sọ̀rọ̀ lórí irú èèyàn wo ni Sanku Comedy jẹ́. Ẹni tí à ń wò lẹ́yìn yẹn. Ẹ̀gbọ́n rẹ̀ yẹn dápẹ́ jọ sọ̀rọ̀. Ẹ̀gbọ́n rẹ̀ lè. Kàrọ̀ ẹ bá sọ rẹ̀ tí Samad jẹ́ nígbà tí ó ti ń kàkiri ní ìbọn. Thank you so much. Malal Barkan. If you could not come and click away, or no come. Oda, as the last 3 weeks, still more again. Until more come for past 4 years, you don't come from. Tell them from another body. More than the pin and will go easy money lily. The man to me, Google. Well, I buy him, Moshili, but work with him. Was it come where laying at the Bodare, or the Chichi Bacana. Àti Saka Kimisili ó dẹ̀ fi dùn hàn gan tara mo fẹ́ sọ̀rọ̀ Abdulsamad mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ tó kò sí mo fẹ́ sọ tó etí ọgbẹ́ ọkàn tí ò lè tètè san ni torí Abdulsamad mo tí mo lè sọ pa mo tí mo sọ pa Abdulsamad mo ń wò pé ọjọ́ ọ̀la lè kí omi dáa wọ́n sọ fún mi pé ní so kọ́ mọ́ kí mo kọ́ àwọn ọmọkọ tí mo mú wọn àwọn tí mo kọ́ tó fi yẹn gà pọ̀ àwọn Abdulsamad yẹn ọlọ́dún àgbà lọ́sọ̀kì dáadáa mo sọ àdìmọ̀ ní sinmi àkejì ọ̀pẹ̀ pẹ̀lú sọ̀rọ̀ sí ìpọ̀lọ́wọ́ àti pọ̀ sí àdìmọ̀ 2021 ni mo sọ àdìmọ̀ January 20 ó sì wà àdìmọ̀ àtìgbà yẹn ti náà síbẹ̀ ó ń jẹ́ dùnú fún mi gbogbo àló ń jẹ́ dùnú fún mi tí mo dẹ̀ rí sínú mi dẹ̀ ń dùn nǹkan la fẹ́ bọ́lọ̀ fà sí ń ta fẹ́ ṣe sinta lè ṣe kò sinta ṣe láti kádàrà tó lọ ṣe ní lórí ìdílé ìwà dára lẹ́jọ́ síbi tá a fẹ́ lò ọlọ́wọ́n sí mú lọ kọ́ọ̀tù àti ọlọ́wọ́n ó dá nìyẹn ìsànjọ́ láti ọjọ́ ní mọ̀ wọ́rí láìpẹ́ láì jìnnà ẹ máa rọ́wọ́ mi dáadáa mo sọ fún ìpínlẹ̀ Abdulsamad mo rí wọ́n pèsè pẹ̀lú o ti kọ́lé o ti ra ilé mo sọ àti nǹkan táwọn ọlọ́wọ́n sì máa ń parọ́ mọ́ mi nìyẹn mo ní má wọ́rí wọn parọ́ mọ́ Ọlọ́run ṣorí bẹ́ẹ̀ nítòkù tí mo fi sínú àdúrà náà nìyẹn Ọlọ́run dẹ̀ sí amínà sí ọkàn rẹ̀ balẹ̀ nítòkù náà nìyẹn ẹ ṣáà ń wú ikú wí lẹ́nu Abdulsamad ṣoògùn owó ni Abdulsamad ní nìkúni ni Abdulsamad gbé ibi òsè gbé ni lọ́kàn ìmọ̀ sọ ń pa Abdulsamad láì dáa ònu Ọlọ́run sọ pé inna ba'da zanni ismu wà ní lọ sọ bẹ́ẹ̀ ẹ bá ti ń dábàá tójú rẹ̀ bá tó ń yínú ẹ̀ṣẹ̀ ni àgbà lẹ́ṣẹ̀ ni ti ń yínú rẹ̀ wọ́n ní bó ṣe léwu kò rí Abdulsamad ṣe lẹ́yìn àdúrà báyìí pé mo ní máa sọ mọ́dì mo rí dé gbà kan lọ́wọ́ èèyàn rí tọ́rọ̀ bá délẹ̀ àṣà ti jẹta ìjà wo lọ́rọ̀ ṣẹlẹ̀ níjẹ̀ ẹ̀rí pé mi jẹ́ ìpè sáàsì àwọn kan mọ̀ ńlá là sí mi àwọn kan mọ̀ rí amọ̀kẹ́yà kan mọ̀ sọ fún mi pé ní kí n mọ̀ lọ ṣàdúrà dáadáa kí n mọ̀ sọ lálẹ́ tó lẹ́wọ̀n ló pè mí mo ti sùn ló pè mí ọlọ́run ń bọ̀ lẹ́rù ní máa wọ̀ sọ́mọ́ máa wọ̀rí ṣe bá lọ́lọ́run máa wọ̀rí ṣe bá lọ́lọ́run máa wọ̀rí máa ṣe lóye dìde mílíọ̀nù lọ́dọ̀ Ọlọ́run àbúrò kan ní wá ṣe ọwọ́ ẹgbẹ́ kankan tó pè látọ̀yọ́ same thing wàá sọ fún mi máa wọ̀rí ilẹ̀ wa mo ṣe àti sọ̀mọ́ ìdí kò rí bẹ́ẹ̀ ni ó máa tó rí bẹ́ẹ̀ ní wọ́n bá kan lọ at times nígbà tí mo gbọ́ sọ pé ní wọ́n ní accident right off. wàá sọ fún mi Samad wá dákẹ́ fún yùn nísì má bá mi sọ̀rọ̀ ó wá sọ ilé fún mi kémi náà má mi ti ń bà wọ́ ó ní bá forí
iye irú nǹkan báyìí tiẹ̀ wá Samadi ò sọ fún mi. Kò wá lè sọ fún mi. lẹ́ẹ̀kan sí fún gbogbo ojú tó ń wò wá ìkànnì BBC News Yorùbá ni ẹ wà yìí ìlú Òṣogbo ni a wà níbi tí a ti wá. ẹ máa rọwọ́ mi dáadáa. fún gbogbo ojú tó ń wò wá láàárọ̀ ìkànnì BBC News Yorùbá ni ẹ wà yìí ìlú Òṣogbo láti mú ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ wá sí ojú ìwòran yín. Ẹni tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí lójú ìwòran yín ni màmá tó bí Sanko Comedy, ìyẹn Rájí. Ẹ má jà gbàgbé pé ìjẹta ni ó pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn ìgbà tí ó ní accident lójú òpópónà Ọ̀yọ́ sí ìlú Ìbàdàn. Ilé wọn ní ìlú Òṣogbo ní BBC News Yorùbá wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Màmá tó bí gangan ni ẹ̀ ń wò lójú ìwòran yẹn yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ṣàlàyé irú ẹni tí ó jẹ́ àti bí ìpapòdà rẹ̀ bó ṣe dùn wọ́n sí. Ẹ káàárọ̀ ọmọ mi. Ẹ káàárọ̀. Ẹ bá wa dárúkọ yín ní kí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run yín ayé. Ẹ jọ̀ọ́ ẹni bá ní agbára ẹ jọ̀ọ́ ẹ bá wa ran ìyá Zanku lọ́wọ́ torí Ọlọ́run. Ìyá yẹn need help. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa ràn wọ́n lọ́wọ́ torí Ọlọ́run.